àǹtí Lizzy mo máa kọlù yẹn máa release àǹtí Lizzy wọ́n máa gbé bọ́dì sí wọ́n máa gbé bọ́ọ̀sì tẹ́ bá lówó lẹ́ máa gbọ́yàn sí mo máa kọlù yín ẹni ẹ fẹ́ kọlù mi ẹ máa kọ́kọ́ rìlíìsì ẹ̀yin lẹ máa kọ́kọ́ dà kí tó dà èmi kan fáfíkà mo máa pẹ́ kí tó dà àǹtí Lizzy ṣé náà ó yí bìlísì. ẹ̀yin èèyàn wa arákùnrin tí a mọ̀ sí Portable ó ti padà reply Lizzy Anjorin o bí àwọn méjèèjì bí wọ́n ṣe ń drag ara wọn. Arákùnrin yìí ó ti fèsì sí gbogbo ọ̀rọ̀ tí Lizzy Anjorin tí ó ti sọ. Ẹ jẹ́ ká wo nǹkan tí Portable ní láti sọ fún wa. Ó yá ẹ bá mi pé sexy Lizzy tó nídìí tó lọ́yàn tó ṣèdí tó ń ṣe fryness ìdí frypan ìdí Lizzy kájọ máa rìn mọ́ o ẹ wá ní pé tẹ bá kọlù mí ẹ̀yin lè máa kọ́kọ́ release mo bọ́ náà fẹ́ yẹlẹ́ rì màá bẹ́ ìyá yín pa ìyákúyà kọ́ lè máa bọ́ mi ẹ̀yin lè máa kọ́kọ́ release mo bọ́ náà fẹ́ yẹlẹ́ rì màá bẹ́ ìyá yín pa ìyákúyà kọ́ lè máa bọ́ kó yòókù ìwéré wọ́n ní máa fọ́ kó yòókù ìwéré ajá ìyáfẹ́ tẹ́ bá wá ní 9 and 10 máa pa yín pọ̀ ni màá yá yín pọ̀ ni àti Lizzy ajá ìyáfẹ́ black lọ́wọ́ blue and yellow ó wà nínú rainbow kò sí black nínú rainbow ajá ìyáfẹ́ tẹ́ bá wá 9 mẹ́wàá máa pa yín àyàpọ̀ 9 sum máa fi yín ṣe àkọ́kọ́ ṣe 9 sum 10 sum àti Lizzy tẹ́ bá wá pẹ̀lú àwọn ọ̀rẹ́ yín àyàpọ̀ lẹ́ máa jẹ́ èmi àyàpọ̀ níyàn èmi gírí gbọ̀gbọ̀gbọ̀gbọ̀ àdóbìnrin mẹ́wàá pọ̀ má lọ wáìnì mi o ẹ má lọ wáìnì mi ẹ̀yin lè máa kọ́kọ́ rìlíìsì o ẹ̀yin lè máa kọ́kọ́ rìlíìsì o àti Lizzy ẹ̀yin lè máa kọ́kọ́ rìlíìsì o náà o fẹ́ kọlù mi o fẹ́ kọlù ọkọ lọ́kọ o fẹ́ kọlù ọkọ lọ́kọ táwọn tó lọ́kọ bá gbá ẹ mú tó bá gbọ́ o fẹ́ kọlù ọkọ lọ́kọ bẹ́ẹ̀ ṣe máa gbọ́ ọkọ lọ́kọ nìyẹn. ẹ̀yin lè máa. hello àti Lizzy a close mouth is a close destiny èmi á sọ̀rọ̀ o ẹ lè fẹnu jáyàwó tèmi o ògo lèmi o wọ́n ti ṣèmí jiná ọmọ Ṣàngó lèmi o àfi kọ̀mọ́ for Ṣàngó no fit comot inside me for my body ògo ni mí ẹ wá ẹ̀ ń bẹ́ ṣé ẹ gbọ́ ẹ̀ ń bẹ́ yọ ẹ̀ bẹ́bẹ́ tó now you dey talk I can use anything sing even una the movie wey una do movie tẹ́rì ṣe mọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ story oníṣòrí láti fi ń ṣe fíìmù now I'm a musician inú orin kọ́lá ti máa mọ́rọ̀ inú ọ̀rọ̀ kọ́lá ti máa mọ́rin ni ṣe fẹ́ kọ́lá rí yín mọ́rin ni àti Lizzy ṣáà nìkan lẹ̀ jẹ́ Lizzy ni ó làbọ̀ ọ̀dà ó kọ Lizzy kí Anjorin máa jó Lizzy nìkan ni mo dá àti Lizzy ni mo dárúkọ Anjorin jó èwo wá lu èwo ló Lizzy ni mo dárúkọ Anjorin jó èwo wá lu èwo ológun warrior ológun cash out lèmi o nínú ogun lògó wà kó ṣe olóòrè elépè èwo lélépè lè fẹ́nu bàrà wọn mi jẹ́ you cannot use your mouth and match my glory I go use my mouth and gbogbo mi padà lọ́wọ́ ẹ mo máa fẹ́nu gbogbo mi padà lọ́wọ́ ẹ wá Lizzy ni mo dárúkọ Anjorin lòún ṣépè Anjorin má jẹ́ ká rìn mọ́ ẹlẹ́dàá mi ò bàtálá ká rìn mọ́ ìbòkú ẹnu ẹ pè mí ní gùn ọba ni mi ò bàtálá ká rìn ká máa rìn mọ́ kájọ máa rìn mọ́ Anjorin Lizzy ni mo dárúkọ Anjorin jáde tán lónú ẹ̀ bá ń dùn lójó ló bá ṣe promo fúnra rẹ̀ ṣe fíìmù mọ́ èpè lọ ń ṣẹ́ kiri báyìí ẹ bá ó yẹ go fight people wey dey fight Lizzy ni. ẹyẹ dàtọ́ lẹ́nu bí kàtà súfè àbí kàtà ife ló ń pè ó yá kájọ máa rìn mọ́ ó bá rí bẹ́ẹ̀ kájọ máa rìn mọ́ ta lẹ fẹ́ kọlù ṣe é lówó ṣá ṣóò mélòó lẹ fẹ́ ṣe 20 million per show 1 show is 40 million did you have the money you wan call me for show ṣé wọ́n do show 2 show lẹ fẹ́ ṣe ẹ lè rámọ ológo ṣe léṣe èèyàn ọ̀tọ̀ ṣé báyẹn lẹ ṣe é ṣe ó yá
èmi kan fáfíkà tó ní Montana. ẹ jọ wọ́n ní mo bá yá àwọn olórin kan jẹ́ ó yá ẹ ka iye olórin mélòó tí mo ti bá yé wọn jẹ́ kẹ̀dẹ̀ ká iye olórin mélòó tí mo ti tó ayé wọn ṣe kẹ̀dẹ̀ ká èèyàn mélòó tí mo fún mọ́tò èèyàn mélòó tí mo fún lọ́kadà tí mo fún lówó oúnjẹ kẹ̀dẹ̀ ká èèyàn mélòó tẹ́yìn náà fún mọ́tò jẹ́ kẹ̀dẹ̀ ká iye olórin mélòó tí mo ti tó ayé wọn ṣe kẹ̀dẹ̀ ká èèyàn mélòó tí mo fún mọ́tò èèyàn mélòó tí mo fún lọ́kadà tí mo fún lówó oúnjẹ kẹ̀dẹ̀ ká èèyàn mélòó tẹ́yìn náà fún mọ́tò kẹ̀dẹ̀ ká èèyàn tẹ́ ṣe lóore kẹ̀dẹ̀ ká èèyàn tẹ́ ẹ̀pù kẹ́dẹ̀ ká gbogbo àwọn èèyàn tẹ́tí fẹnu já wálẹ̀ kẹ́dẹ̀ ká gbogbo àwọn èèyàn tẹ́tí gbé ṣégbè lé ayé kí ló dé ẹ̀yin ọmọ ogun warrior kí ló dé ṣé ogun láyé ni ẹ̀yin ọmọ ogun warrior ṣé ogun láyé ni èmi ò jọ rìn mọ́ o olówó ni mo fẹ́ máa bá rìn o mi ò bó ló sì rìn o. àti Lizzy kájọ máa rìn ṣáyìn nìkan láti Lizzy ṣáyìn nìkan láti Lizzy ṣáyìn nìkan láti Lizzy àti Lizzy pọ̀ ládùúgbò wa. come. I come from Sango. Even I come from Sango, Sango cannot come from me, for my body. I come from Sango. Ogo ni mi. Ogo cannot come from my body. If even I come from Sango, I travel out now. Go London, go America. Sango still dey my body. Okay? Onsho, this one not be Ombo. Onsho, Onsho, this one not be Ombo. Ebe se show, jalowo sha. Onsho. This one no be humble. Ẹ máa lọ wáìnì o. Ó yẹ jẹ́ ìgbé ìdè bẹ̀ yẹn mélòó lẹ ti ẹ̀. Yẹn mélòó lẹ ti fògo yín ẹ̀. Èpè lẹ máa ń ṣẹ́. Àfèpè kìkìdá èpè. Gbogbo góòdù yín wọn ló ń bó. Wọ́n ló ń bó lẹ máa ń wọ̀. Ẹ gbà mí o. Wọ́n ní kò sọkútù wọ̀wọ̀. Ẹ gbà mí o. Ẹ lè ṣe bíi máṣálá rẹ mọ́. Kẹ́ kó tán kẹ́ fowó pè mí kí wá bá yín sí ẹni ẹ fẹ́ ṣe ṣó mélòó lẹ fẹ́ ṣe sẹ́yìn ìjọba Ìjẹ̀bú ni Ìjẹ̀bú làwọn àti Lizzy sẹ́yìn nìkan ni àti Lizzy ni àti Lizzy wà nù fámìlì mi ó yá ẹ lè dráàgì mi àti Lizzy kájọ máa rìn olówó ni àti Lizzy sẹ́yìn nìkan ni àti Lizzy ni àti Lizzy wà nù fámìlì mi ó yá ẹ lè dráàgì mi àti Lizzy kájọ máa rìn olówó ni mo fẹ́ máa bá rìn. ó ń ṣó mi ò fẹ́ máa bá wọn tálákà rìn ó ń bo ó ń ṣó kọ́rè ìwọ ti blo tí ẹ bá bá mi. ó ní o fẹ́ máa ṣáàtìsì àbí a máa sọ èdè olórin àbúrò mi máa rí wọn náà máa blo so ó lè freestyle dáadáa kò sẹ́ni tá lè fún lógo èèyàn mélòó lẹ ti fún lógo ó yá máa fọ́ mọ́ ìlógo ó máa blo. Bàbá mi ni mo ṣí ṣọ́ọ̀bù fún tó bá ṣe pé wọ́n wó mákẹ́ẹ̀tì àdẹ̀tún pílánì pé ká tún ṣe mí fún ajé wọ́n wó bí tí mo ṣe fún ni àtún pílánì láti ṣe mí fún. èèyàn mélòó lẹ ti ṣí ṣọ́ọ̀bù fún ọmọ mélòó lẹ ti pa ọmọ mélòó lẹ ti jí ọmọ mélòó lẹ ti fún lógo ọba ṣe ìgbà mi tálọ́jọ́ pátá níta kí ló kàn pẹ̀lú ẹ̀ ń tẹ̀ pátá tálọ́jọ́ kí ló kàn. àti Lizzy now one do one show abi na two show you no get money no show your face o. Ó yá èmi kan fáfíkà tó ní Montana ògo ni mí lamẹ́ríkà ògo ni mí UK gbogbo ògo yín kí lẹ fi ẹ wà ókè èpè lẹ fi ń ṣe fáwọn warrior èpè ti fẹ́ pa àwọn warrior kí ló dé àwọn wo lẹ̀ ń bájà now ẹ súnmọ́ àwọn tẹ́ ń bájà ta ló faṣọ yín ya who you dey fight gangan gbogbo èèyàn lẹ̀ ń gbé ṣépè now mo lọ kóòtù the last kóòtù tó dé jọ́nù tí mo lọ mọ mi lọ́ọ̀yà kìlọ̀ fún mi pé kí ló dé tí mo lọ kọrin pé àti Lizzy kájọ máa rìn wípé èpè warrior ni pé elépè ni mo fẹ́ máa bá rìn mo ní mọ́mì ni mo yá dá padà pé mi ò bélépè rìn o olówó ni mo fẹ́ máa bá rìn ẹ̀yin báńsì mi ẹ má bélépè rìn o olówó ni ká ẹ máa bá rìn èèyàn mélòó ló ti bá yín rìn tó ti ṣoríire èèyàn mélòó lẹ ti gbalé fún èèyàn mélòó lẹ ti fún láṣọ èèyàn mélòó lẹ ti fún mọ́tò èèyàn mélòó lẹ. Hello, ladies and gentlemen. If you see me say I use any topic, sing. If I use your name, sing. Ó fẹ́ trend ni. Èmi Làyìnlá Ọmọwúrà yín. Èmi ni Barrister yín. Èmi ni Kọ̀lítì yín. Èmi ni Sàní Òbé yín. Èmi lọmọ Rápálá yín. Ṣé ìbẹ́ ni? Ó yẹ jẹ́ wá gbé yín débẹ̀. Ọmọ Pàṣọ ni mí. Tó bá ṣe pé àlàyé mi Òṣùpá. Ọmọ ẹran mi lẹ́wọ̀n náà ló gbẹ̀mí lọ́wọ́ wọn.
aláyé mi ni wọ́n normally tani mi súnmọ́ ṣẹ̀fí àlàwò na I come do my 7 years birthday nínú ayé lógo wà ògo ni mí àti Lizzy kájọ máa rìn mọ́ o olówó ni mo fẹ́ máa bá rìn o mi ò bẹ́lẹ́ pè rìn o náà ìdè tẹ́mi ṣe pé àwọn olórin mo àfẹ́tà àwọn olórin pé mo morin kọ pé mo jájú pé mo gbọ́njú pé mo gbowó ó ń ṣó nóbì òbó o ṣéènì tí mo wọ̀ ẹ̀ẹ́nì kan pé mo jájú pé mo gbọ́njú pé mo gbowó ó ń ṣó nóbì òbó o ṣéènì tí mo wọ̀ ó ń dún ṣòro ṣàwòrò dẹ́dẹ́ nóbì òbó náà ó ń ṣó ẹ wò kó ọwọ́ mi ẹ lè fò kò gbá igídé yéfò ẹ wò this one nóbì òbó náà ó ń ṣó àti Lizzy kájọ máa ń rìn mọ́ olówó ni mo fẹ́ máa bá ní o tó bá ti jẹ́ tálákà ni kó máa rìn lẹ́yìn mi àǹtí Lizzy ó yẹ máa tẹ̀lé mi lẹ́yìn àǹtí Lizzy ẹ tẹ̀lé mi lẹ́yìn àǹtí Lizzy ẹ tẹ̀lé mi lẹ́yìn justice for Lizzy torí kò sẹ́yìn nìkan lè jẹ́ Lizzy lábà ni mo múlẹ̀ when I use your name sing na lábà ẹ̀wọ̀n yín ni I swear to God who made me àwọn ọmọ mi máa jogún orin lọ́wọ́ mi ni barista Barijé jogún orin lọ́wọ́ bàbá ẹ̀ ni orin bàbá ẹ̀ ló ń tún kọ Barijé ó jogún orin lọ́wọ́ dáàdi rẹ̀ ni èmi ògo ni mí àwọn ọmọ mi àyín kò shop my glory.